ẹja gbọ́dọ̀ tóbi jẹ wá ẹ dákun ẹja tòkó ẹja àfọlábalẹ̀ à ń fásitì pé kí gbogbo àwọn tí wọ́n wọlé náà wọn lága wa nígbà tí Aisha Ibrahim tí ó wọlé bọ̀ wá ó bẹ̀rẹ̀ torí àwọn girama wa ọlọ́mọṣẹ́ jẹ́ ààrẹ wọn pẹ́ púpọ̀ ọlọ́run dákun má fi àlàáfíà jẹ wọ́n rẹ̀ láyéláyé nínú wọn bákẹ́yà oríṣiríṣi àwọn èèyàn pàtàkì ló wọlé gbogbo yín pátá ni a kí ọlọ́run ò ní fi kankan bàyín ló jẹ́ láyéláyé wala hawla wala quwwata illa billah. Bismillahirrahmanirrahim. Alhamdulillah allazi bi ni'matihi tahtimu as-salih wa bi qudratihi takunu al-mawjudat min al-mahdumah wa bi izzatihi wa fadlihi takunu al-mumkinat min al-mustahilat rafa'a al-ilm makanan aliyyan wa sharafa ahlan wa baraka lahu. ẹgbọ́n lọ́n tóbi jẹ mọ́ ẹjọ́ làwọn kan rú ẹjọ́ fún ẹgbọ́n lọ́n tóbi ẹtún gbé tóbi lẹ́ẹ̀kan sí alájà kí wá pé kí ọlọ́wọ́ ọlọ́wọ́ kún wọn bẹ́ẹ̀ ní kọ̀ọ̀kan wa lẹ́yìn wọ́n gbà náà wọ́n dúpẹ́ fún ọlọ́run ọba àwọn ní ọba fi yára pé pẹ̀lú agbára rẹ̀ náà àti ògo rẹ̀ láti gbé lẹ́yìn tá a wà yìí tó bá wọ ọlọ́run ní máa ń jẹ́ kí dáadáa ṣe pé sí ayé èèyàn kì í ṣe agbára èèyàn kì í ṣe pé mo ní kiri kan àbí kò kan ni mo ní owó ọlọ́run ọba ló ṣe wá fún wa báyìí ó jẹ́ kí dáadáa bá máa ṣẹlẹ̀ ṣojú wa adúpẹ́ fọlọ́run tó ṣe lé fún wa ó yẹ wá kúrò níbi àìsí ó fi wá síbi bíbẹ àwa ń bẹ lẹ́nìí tá à ń sẹlẹbírẹ́tì ọmọ wa tí ń jáde tí ń parí alukurahani ọlọ́run dákun adúpẹ́ fún ọlọ́run lórí oore tó ṣe fún wa a sì ṣe ìkẹ́ àti wá ìṣọ́ lọ́dọ̀ èṣù ẹni ẹ̀kọ́ ẹni ègbé àwọn aṣàṣẹ láti fọ́nà Muhammad ànábì wo ni ànábì tó fi ọ̀nà mọ̀ wá tó jẹ́ àmọ̀ pé ìmọ̀ nìyẹn ń gbájúmọ́ ìmọ̀ nìyẹn ń dìrọ̀mọ́ ìmọ̀ nìyẹn ń dúró tì ẹnikẹ́ni tó bá dúró tì yóò rí àánú ọlọ́run bà láyé bí ẹjọ́ bàtàlì kìyàmà a sì kí gbogbo àwọn èèyàn pátánà tí wọ́n dì mọ́ wa nípa ìmọ̀ yìí tí wọ́n fi ọkùnjú tì wá ọlọ́run dákun ọlọ́run ní fi kankan nínú ìbànújẹ́ kò ní fi kẹ́ni kọ̀ọ̀kan wa. Wassalatu wassalamu ala anba'il khairat wal barakat sayyidina Muhammad al-Qa'il inna lillahi ahlan min an-nas qalu man hum ya rasulullah قال أهل القرآن أهل القرآن وعلى آله قال أيضا ومن قرأ القرآن وهو يتحرر لا أجر أما من قرأ وهو مالك به عصمة البلاء وكذلك العلماء ورثة الأنبياء. alájọ́dé ọmọ yẹn wọ́n pé lẹ́yìn tá a wá ìkẹ́ àti ìgẹ̀ fún wa lẹ́yìn ọ̀rọ̀ àti Muhammad ẹni tí sọ báyìí fún wa pé ó ní ọlọ́run ní àwọn èèyàn ti ẹ̀rọ nílẹ̀ báwa náà ṣe fẹ́ ní àwọn àyè wa àwọn special friend wa ọbẹ̀ sí wa ọlọ́run náà níbẹ̀ sí ti ẹ̀rọ lórí ayé ọwọ́ bẹ̀rẹ̀ lọ́dún Muhammad tàbí bẹ̀ sí rẹ̀ àtẹ́tẹ́ ti ṣe àwọn tó bẹ̀rẹ̀ sí ọlọ́run òun náà làwọn ṣe dájọ́ mọ́ pé ìmọ̀lání tí wọ́n fi ìmọ̀ fún ayé àwọn èèyàn ṣe òun làwọn àfà àtẹ́tẹ́ tí wọ́n sọ fún wa báyìí pé ṣe rí tẹ́tẹ́ náà àwọn èèyàn tó jẹ́ jẹ́ ọlọ́run ọmọ sẹ́sán àwọn ọmọ wọn ni àwọn jẹ́ wọn ká ìkùránì ẹni bá wọn ká ìkùránì wọn ṣẹ̀ṣẹ̀ fọṣẹ̀ níwẹ̀ ọlọ́run á sọ ẹlẹ́sìn méjì ó ti fi gbìyànjú gbogbo ká ìkùránì yẹn ó wá ká kò wá jọra wọn ni ọlọ́run á sọ ẹlẹ́sìn méjì ṣẹlẹ̀ àwọn ọmọ wọn kẹbi alájà kékeré tó yẹ tó sì má àwọn ọmọ wọn sì sáfù wájú sáfù àwọn ènìyàn tó bá tẹ̀lé dàgbà yàrá ọlọ́run á kẹbi alhamdulillah tó kẹbi àṣẹ sí wọn. ولدت من بلد لندن ولايات يونايتد كينجدوم واشكر الله على تعالى حشرني بمفرات السوداء. ẹgbẹ́ gbogbo tóbi jama alájà ní orúkọ àwọn ní Aisha Ibrahim wọ́n bí àwọn sí United Kingdom ní UK lọ́hùn báyìí làwọn bẹ̀rẹ̀ gbèsè ayé àwọn táwọn fi fi ayé tí àwọn wọ̀nyí àwọn ẹgbẹ́ lọ́dọ̀ tó tó àwọn sí ọlọ́run nílé nígbà míì ìyá máa bímọ yìí jágbé nǹkan ní aṣíwò ẹ̀sì àmọ́ àgbẹ̀kọ́ fọlọ́ ṣíṣú alájà wa sójú ọ̀nà tọ́jú ọ̀nà tàtà náà hàn ó wá àwọn àgbẹ̀kọ́ lẹ́yìn ọlọ́run nílé náà wọ́n bẹ̀rẹ̀ wọn olóríire torí ẹni bá ṣọ́ṣe ní ayé bíbí òun lè lè ṣe lọ́dọ̀ ọlọ́run tàbí ẹni ṣọ́ṣe ní ayé bíbí òun lè lọ́dọ̀ kúránì yìí tó sì tẹ̀lé tó sì lọ sí ayé rẹ̀. تلقت قراءة القرآن تحت شيخي وربي الكريم والمسرور اسمه بكله
الشيخ مرتضى تيجان العقول أشكر من هذا الشيء شكرا لك الله كذلك جميع الأساتذة أقدر جزاكم الله خيرا. ẹ̀jẹ̀ ni mo lọ tóbi jẹ́ máa alájà wa ní nígbà tí àwọn bẹ̀rẹ̀ báyìí táwọn kò ní ike táwọn ọlọ́run fi àwọn òṣèré sí kánádà bíi àwọn bẹ̀rẹ̀ kẹ́kọ̀ọ́ Al-Qur'an wọ́n ké méjì wọ́n ké mẹ́ta gbogbo ẹ̀fọ́ wa jọra wọn lábẹ́ ìgbòkè àwọn bàbá wa ìyẹn lẹ́nu pàtà ẹni tí ọlọ́run fi wà pẹ̀lẹ́ tó fún ẹni àgbàlagbà tí ọlọ́run fi sáyé àgbàlagbà àṣẹ pọ̀tàlá ti yà ní adàbọ̀wá ayàtọ̀ àwọn bàbá wa nílùú almuniru proprietor of ilé kí ó ti àti pọ̀ ọ̀gá lẹ́lẹ́ ní alájà wa ní báyìí làwọn ṣe bẹ̀rẹ̀ àwọn ṣe ti gbọ́ fún lọ́wọ́ gbọ́dọ̀ kọ́ sábà sẹ́yìn lẹ́sẹ̀ tó pọ̀ torí kò yí ti ní àkọ́kọ́ lẹ́tọ̀ kùránì tó ti yege báyìí àwọn gbọ́dọ̀ lọ́wọ́ àwọn fún àná tí wọ́n mú wọn lọ́wọ́ tí wọ́n fi jọjọ́ tó fi yọjú sí dáadáa ọlọ́run kò fẹ́ ìgbàgbọ́ lẹ́nu wa ẹ̀sẹ̀ tó pọ̀ ọlọ́run sọ wọn lẹ́sẹ̀. ولا أنسى والديك alájà ní bákan náà àwọn ń dúpẹ́ fún àwọn òbí àwọn méjèèjì lórí ìkúnlọ́wọ́ wọn lórí bí òun ṣe ṣe àṣeyege níbi ẹ̀kọ́ òun nígbà ní tábà fẹ́lẹ́ mílíọ̀nù tó ọmọ fẹ́ ka kéwú nǹkan nílé kéwú nígbà lórí rẹ̀ àti tí o bá support láti ọ̀dọ̀ àwọn òbí tí o sì emotional and environmental support láti àwọn òbí iṣẹ́ ìròyìn ọ̀rọ̀ adábá ṣiṣẹ́ ọwọ́ gbọ́lọ́dọ̀ ọlọ́wọ́ bálájà ṣe ṣe ń kọ́ ní ẹ̀kọ́ nílé kéwú tó bá bá délé náà àti ìyá àti bàbá rẹ̀ ń lọ́wọ́ ló fi wá di tó yege lé ní tó náà fi jáde kó náà celebrate ra wọn kó náà jáde Al-Qur'an ẹ̀dá kọ́ lọ́wọ́ tó ti jàmbá. الذين يؤمنون alájà ní àwọn dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run lórí àtìyá àti bàbá alájà ní ká máa bá òdúpẹ́ fún yín lọ́dọ̀ Ọlọ́run bí ẹ̀san tó pọ̀ Ọlọ́run sábà san yín lẹ́san. ولا أنسى والدي ينفقان علي ليلا ونهارا بارك الله في رزقكما وكذلك حالين والحاليات في مثله هذا إن شاء الله تعالى. Àmín. alájà ní àwọn bákan náà lẹ́yìn táwọn dúpẹ́ fáwọn òbí àwọn méjèèjì àwọn tó dúpẹ́ lórí àwọn tí wọ́n wá lọ́kùnrin àti lóbìnrin nígbà míì ìyẹn nìkan ò lè dá nǹkan ṣe a máa pè é ẹsì jẹ́ wa ọlọ́run àṣẹ náà lẹ́sìn tó pọ̀. قيمتي إلى الذين alájà wọn náà wọ́n kí gbogbo wa pátá lọ́kùnrin àti lóbìnrin pé ọlọ́run dákun kò ní fẹ́ nìkan ọ̀kan wálẹ̀ láì ní fa àkókò jìnnà wọ́n ní kí ọlọ́run kó mọ̀ bẹ́ẹ̀ nìkan ọ̀kan wa ẹ̀jẹ̀ fún ẹ̀jẹ̀ kọ́lọ́run tóbi jẹ̀ máa fún un. ẹgbẹ́ tóbi dáadáa. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. آمين. بارك الله فيك. آمين. أقول لكم جماعة ẹgbẹ́ tóbi dáadáa lẹ́ẹ̀kan sí tọ́ ṣàlá a máa lọ sí ẹlẹ́ẹ̀kẹta.